Adami. Bẹ́ẹ̀ ni. Salami ti pè mí. A dẹ̀ sọ̀rọ̀ at length. Kódà gbogbo ọ̀rọ̀ tá a sọ mo record ẹ̀ mo fi ránṣẹ́ sí Fálọlá. Ó dẹ̀ ṣàlàyé inú mi dùn pé bẹ́ẹ̀ ṣe ṣàlàyé bẹ́ẹ̀ náà ló náà sọ. Ó ní jọ àyífọ̀ àwọn jọ gba professor jọ kan náà ni àwọn jọ lọ iléèwé ni. Ìgbà tí ẹ̀dẹ̀ ti mú òun ọ̀fẹ́ kí àwọn ìjọba orí òun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ń ṣòṣèlú òun ọ̀lọ́ wò ó. Àwọn lè má jọ rẹ̀ wọléwọ̀de bẹ̀tẹ̀ àwọn jọ ṣiṣẹ́ papọ̀ ní yunifásitì ni. Sógbà tóun fẹ́ wàdé tóun rí ó ní òun bá ní ọ̀dọ̀ àwọn kan tí wọ́n jọ ń sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ti sọ pé wọ́n lọ bóun pè wá ní ìgbà tí òun jókòó ó ní ẹ̀ tètè jáde sí òun so lẹ́yìn ìgbà tí àyífọ̀ tóun parí ọ̀rọ̀ tí ń bá àwọn èèyàn sọ àyífọ̀ fi ààyè tiẹ̀ lẹ̀ ó wá jókòó pẹ̀lú òun lórí àga tóun jókòó sí ó níbẹ̀ làwọn sá ti mú ẹnu ba ọ̀rọ̀ tí ń bi òun léèrè pé kí ló dé òun ò béèrè òun láti jọ nǹkan kan lọ́nà ìṣàlàyé fún pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ ní Benin nísìn ọ̀rọ̀ politics kálukú bọ̀rọ̀ máa ṣọ́ra kí ìjọba má rò pé ọ̀tá òun ni ó lọ́rọ̀ lẹ́yìn làwọn ń sọ lọ́wọ́ ó ní ilẹ̀ sì dé ó níwájú Ọlọ́run ọba àtẹ̀yàn ó ní èlò tó ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ṣùgbọ́n láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yẹn ń sọ pé kẹ́ ẹ ní sùúrù ó nígbà tó yá láàrin gbogbo èèyàn ó ní lẹ́ẹ̀kan sọ pé àbàbá èmi kí ló dé ó sọ àdámi jókòó sí lẹ́yìn lọ́wọ́ wá ní kíní kankan lóní ẹ ní sùúrù lẹ́nu ẹbí ń pè mí mo fẹ́ lọ jẹun kankan ó ní ló fi ní tọ́jú pé bá fẹ́ lọ jẹun nígbà náà ẹ kúfẹ̀ ká máa lọ kẹ́ lọ jẹun. Bàbá mo fi Ọlọ́run ọba tó lẹ́mí mi tó búra fún mi tí mo sọ fún yẹn ní ìsọjú pé lọ́ọ̀yà mọ̀ ń dùn ní ti jẹun ó ní sẹ́ wàá máa lọ́ngbà yẹn mo fi Ọlọ́run tó lẹ́mí mi ń parọ́ bàbá ẹ pè bàbá mi Àjàní kẹ́ béèrè ọ̀rọ̀ mi lọ́wọ́ wọn ní ti ẹ̀ sọ nílé gírí mo ní lọ́ọ̀yà mo sì wá mímú dúró èmi náà fẹ́ lọ jẹ ó lò tó 15 minutes àwọn yẹn kọ́ lọ wá náà èmi ló bọ́ bẹ́ẹ̀ rí tó bá sọ fẹ́ nìyẹn pé jésàrí dá client mi lóhùn tó ti ṣẹ́jú méjì àmọ̀ sọ̀rọ̀ wa lọ. ìyẹn ò ní sọ kankan náà ìyẹn náà mọ̀ pé mi ló wá wá. so ẹ kàn fi mí sórí ìjókòó mẹ́ẹ̀. èmi náà sọ bẹ́ẹ̀ fún pé. àwọn èèyàn gbéde wọn mi ìmọ̀ wọn rí náà èmi ò lẹ́nu kankan mi báyìí. èmi náà sọ bẹ́ẹ̀ fún pé ńgbà tí Sunday ò tètè jáde tí àyífọ́ sì ń bọ́ sọ̀rọ̀ yẹn gbàdá tó sì jáde all excuse rẹ lọ́dọ̀ àyífọ́. mo fi Ọlọ́run búra fún yín wọ́n ṣe dé tán ní ìmọ́lẹ̀ àtọ́jẹ́ èmi jẹ́ bóyá pé lọ́ọ̀yà Fálọlá lọ́rán torí mi yẹn sọ́ọ́ pé lọ́ọ̀yà Sàlámì fẹ́ wá mi wá mí ní tọmọ kékeré náà ọdún yìí ni màá pé 50 years October yìí màá pé 50 years àmì mo lè ní bọ́dì kékeré. bẹ́ẹ̀ni. Ọlọ́run dẹ gbàdúrà mi ibi ní sèyàn kan dáadáa ọkùnrin ni mí tí o bá sọkùnrin lé mọ́ bàbá ibi tó ká mi mọ́ ni o ọkùnrin ni mí tí o bá sọkùnrin kankan lé mọ́ ọkùnrin 1 million ni mí mo fọlọ́n tó lẹ́bi mi wá tí o bá sọkùnrin lé mọ́ ọkùnrin ni mí o tí èsì ẹkùnrin tí mo ń bẹ̀rù kankan mo mọ̀ ń síbi ìdìdìrín fún yàn tó bá ti bá change ọ̀rọ̀ mọ́ mẹ́rin bọ̀dì lọ́wọ́ kọ́sẹ́ tó dòde mi níjọ́ tí mo change mọ́ ọlọ́run bí pé ayélujára kẹ́ pa mí lé tàbí kẹ́ change inú sẹ́ẹ̀lì ìyá ẹ̀sẹ̀ kan nínú kẹ́ yín gbogbo ọkùnrin kẹ́ pa mí síbi tàbí kẹ́ gbé mi kó mi tẹ̀ tèmi mọ́ kẹ́ gbé mi síbò mi ẹ gbọ́dọ̀ sí kan lẹ́nì wọ́n change ẹ lórí wọn tí mo mí náà wọn kò mo mí náà fi bá wọn sí ẹ bàbá mi ilé ní mi ẹ mọ̀ mi ẹ mọ̀ sí mo lè tẹ̀ náà tí bá ti sún tí bá ti ṣe dìde tí bá ṣe bí dìde tí mò ń ṣe bí ìmọ̀gbọ́n tí mò ń ṣe bí ọ̀dẹ̀ fún yàn tí mò ń sunkún pé ẹjọ́ tí bá padà change agbára wọn ò lè ká mi mọ́. ọ̀rọ̀ tí ó wà ń bẹ̀ bá dá mi gẹ́gẹ́ bí. à ń gbìyànjú sẹ́wọ̀n yìí kò ní túmọ̀ sí mi sẹ́rí ọ̀tún àkọọ́lẹ̀ ayé mi bẹ́ẹ̀ sẹ́ bàbá mi Àjàní Bello pé gbogbo oògùn gbogbo ẹ̀ fíìmù ni ìrìn tí Sunday orin láyé tí ó fi jáde láyé ó ti wà lára rẹ̀ pẹ̀lú wọn àtọ́lọ́run tó. bẹ́ẹ̀ni ẹ rí i pé mi náà repeat ẹ lẹ́ẹ̀kan wípé ibi téèyàn orin láyé. tí bá jókòó ń gbà mí bàbá ẹ̀ tí bá rántí ọ̀rọ̀ bàbá mi níbi olùwà ara mi á balẹ̀ ni níjọ́ tí bàbá ń bá mi sílé tí gbogbo wọn ṣe gàràgàrà àwọn senators jókòó gbogbo wọn jókòó àwọn governors gbogbo wọn kún bẹ́ẹ̀ senator Omisore governor Ilọ́lá gbogbo wọn wà bẹ́ẹ̀ mímí kù bàbá ní gbogbo yín sì ẹ tẹ̀lé Sunday wá torí ta lè fi wá gbogbo ẹ̀ governor wọn nítorí Sunday Igboho ọlọ́tàn ó nítorí pé ẹ̀ ń rí lò agbára tí wọ́n ń lò ń bọ̀ lọ́wọ́ kálukú wojú ara wọn ó ní ara rẹ̀ lọ́lọ́run fi sí Sunday máa ń ti bí ọmọ kékeré ó lè dọ̀bálẹ̀ farúgbó ó lè dọ̀bálẹ̀ fosọ́rí ó lè dọ̀bálẹ̀ fọmọ tọ́sẹ̀ bẹ́ẹ̀ni ṣùgbọ́n bí tọ́lọ́run fi kẹ́ ẹ sí lára ẹ̀ lè rí ìyá tó bí lójú yìí sájẹ ni wọ́n mi lóun ẹ̀ sájẹ kì í ṣe tá a gbé rẹ̀ gbàjẹ́ bàbá mo ti gbà fọlọ́run bí tí mo wà yìí ní ìbẹ̀rù kankan mọ́ lẹ́yìn Ọlọ́run tó ní mi gbogbo yòókù yẹn gbogbo tó bá rẹ̀ kí wọ́n dá lára bí wọ́n gbé mi déwájú jọ́ọ̀jì yẹn ní sọ fún pé mi bẹ̀rù ẹ mo bẹ̀rù Ọlọ́run tó ní mi ni gbogbo àdá tó bá fẹ́ fi mí dá kẹ́ fi mí dá bó bá fẹ́ gbé mi lọ Nàìjíríà kọ́ mọ gbé mi lọ Nàìjíríà ti ń gbé mi lọ àfi tí ọba sọ́lọ́ ń bẹ̀ tọ́lọ́ bá ti bẹ́ Nàìjíríà kan gbé mi lọ bẹ̀ kò sí nǹkan kan tó fi ṣe ebi Kánú ń bẹ́ mẹ́ ebi ìjà tí mò ń jà ní Kánú ń jà gbogbo wọn yẹn àfi halẹ̀ àfi dẹ́rù bara wa ni bó bá fẹ́ gbé mi lọ Nàìjíríà tí ọba sọ́lọ́ Nàìjíríà ló tó ẹ kọ́lọ́ ń bẹ́ Nàìjíríà kan mọ gbé mi sọ bẹ̀ kò sí díọ̀ ṣẹlẹ̀. ọ̀dà bá dá mi. èmi lọ́ọ̀yà mi ló pe rẹ̀ èmi lọ wá mo wà ń bí láti bí ó ti ń lo oṣù méjì ní ìsìn yọjú sí mi ń bí ẹni tí mo ṣe lọ́ọ̀yà client rẹ̀ èmi ọmọ láwọn àgbààgbà lọ́ọ̀yà Nàìjíríà
tí mo ń control tí wọ́n máa ń bá mẹ́nu lé mi tí ń ra wọn tẹ́ mo fọlọ́ búra ebi wo yẹ lọ́yà tí ń lọ sí kéèsì mi nìbàdàn 42 àwọn àgbàlagbà lọ́yà àwọn àgbàlagbà tí wọ́n ń kọ́ bọ̀ fọ́ntì lè kàn báyìí ti ń dán mo dẹ̀ ń wìn ní mo ń wìn ní federal government ṣẹ́jú ṣẹ́jú pẹ́ bọ́lọ́ ní ti sẹ́rẹ̀ gbogbo ẹ̀yà ayé tẹ́ bàbá mi tẹ́ jẹ́ ẹ̀dákẹ́ àdúrà ọlọ́run dẹ́ ń gbàdúrà yẹn Buhari kí ló mínísítà wa kí ló ń pọ̀ lórí burúkú yẹn tó ní kí wọ́n ká mara mi ó tún sẹ́ ngbọ̀ ya ó tún lọ àbí mo tún nàpa. bẹ́ẹ̀ ni. ngbọ̀ ya ló lóun ọmọ nǹkankan wọn ọ̀ràn sọ́jà wọn ọ̀ràn DSS táwọn sọ́jà àtàwọn DSS wọn lọ jẹ́ kéèsì wọn ọ̀ràn wọn kan lọ lẹ́gbọ̀ọ́ ọyọ olóhùn ti fúlàní àwùjọ gbégilẹ̀ lọ sí ilé ẹ̀ lóhùn sẹ́tì ìfáìtẹ̀ tẹ́lẹ̀ sọ lóhùn àwa ni ẹ wá lọ ka mọ́lé lóhùn ẹ sọ̀rọ̀ àǹdí ilé ẹ bẹ̀rẹ̀ sí amọ̀tà náà fi fọ́fẹ́ǹsì wọnú létí. kí ló dé mi ò pààyàn mi ò jáde mi ìsìn gángan náà mo sọ fún ọ pé ìyá tí Nàìjíríà fi ń jẹ Yorùbá ti tó àṣìmọ́ ohun tí mo sọ nìyẹn ilẹ̀ tí sọ̀tọ̀ fúlàní ń pa ń pakúpa wọ́n rè pọ̀ àwọn brọ́dà wa ẹgbẹ́ sì pa àwọn yẹn gẹ̀gẹ̀ wọ́n ewu sákẹ́ òkú lọ́tọ́ ló ń pa anybody mo wọ inú gbó fúnra mi mo lọ́ọ́ lé wọn fúnra mi nìyà ẹ̀ẹ́dẹ̀ evidence ẹ̀ lè sọ pé bí tó ti pa fúlàní rè gbogbo rálì tí mo ń ṣe mi gbé bọ̀ lọ́wọ́ mẹ́. bẹ́ẹ̀ni. ohun tí mo sọ fún yín ni pé àwa la ní gbogbo nǹkan ó dé tó ṣe jẹ́ pàwọ́ àlẹ́ ń fi ààrẹ jà wà lẹ́ ń pa gbogbo Nàìjíríà ti dàrú èyàn gbọ́dọ̀ ní tẹ́lẹ̀ alẹ́ ní lálẹ́ ẹ gbọ́dọ̀ ní lálẹ́ mọ́sì ẹ gbọ́dọ̀ pẹ́ ń gbéra láti kó bọ́m̀bà dẹ̀ mọ́ lálẹ́ fúlàní máa jáná máa pa gbẹ́ntì bẹ́ẹ̀ náà kò wá já àwọn kẹgbẹ́ lọ́nu gbó wọn ní kọ́ lọ́mọdé mi lẹ̀ wá irú gbèsè ayéwo là ń gbé Nàìjíríà yẹn ohun tí mo bá wọn fà nìyẹn ìyẹn ò tí ì pọ̀ ju pé ohun tí mo ṣe ò tí ì di pé kẹnu ọlọ́pàá mi nígbà tí ìsìnkú ẹlẹ́lẹ̀ mi lọ́dọ̀ tó bá yẹ pé Nàìjíríà náà mo ti sọ fún wọn pé tó bá yẹ pé Nàìjíríà náà bá fẹ́ gbé mi lọ ẹ mọ̀ gbé mi lọ àfi tí ò bá sọ̀rọ̀ mbẹ́ kí ló dé kí ni mo ṣe ọlọ́wọ́ mi wá ọwọ́ débi báyìí òfin mi rojọ́ mọ fún yẹn rí náà mi mọ rí náà bọ́bá lọ jẹ́ yẹn láńlú yẹn mi kò lè jẹ́ yẹn látọ̀ mi ẹnu ìlú iná ti mọ̀ ọ́n. bàdámì sẹ́rí ntí ó wà níbẹ̀ tí mi kàn fẹ́ mú wá bí ìmọ̀ràn tó sì wù mí kájọ gbé yẹ̀ wò. Freedom is better than in captivity. ó wù mí ká ṣe gbogbo agbára kájọ pawọ́ pọ̀. gbogbo wọn gba àwọn tí bá wà ń bì ọyọ lọ́hùn àwọn ẹjẹ ìṣòdodo fún yóò agbára ọkọ ló gbé mi débi agbára bẹ̀nẹ̀ kọ́ ló mú mi lẹ̀ o ọwọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni o Ọlọ́run ló mú mi lẹ̀ fúnra ẹ̀ òun ló gbé mi wá bí òun náà ní ọyọ mi bí báyìí ìgbàgbọ́ mi sọ́lọ́ ọ̀nà kódà gbogbo lọ́yà bá àwọn ọ̀sẹ̀ kan jáwọ́ Ọlọ́run tó gbé mi wá bí yóò gbé mi jáde wàláhì mo fọlọ́run búra kò sí kankan tí mi bẹ̀rù kankan mọ́ mo ti sọ fún wọn bàbá jẹ́ Nàìjíríà náà ni ọmọ gbé mi lọ sí nǹkan kàdé ọ̀sẹ̀ lẹ̀ Ọlọ́run tó mọ bí mo ṣe wá bí òun náà mà ti wáyé mi àti wáyé mi sí lọ́wọ́ ẹni kankan bàbá mi lóògùn bí sẹ̀pànà ó ti kú ó lóògùn bí sẹ̀pànà tó ẹgbẹ́ anybody mọ̀ pé bàbá mi lóògùn bí sẹ̀pànà ó ti kú náà kí n tó wálé ayé gbogbo ìrìn àjò mi Ọlọ́run ti kọ́ sórí mi ó ti kọ́ sórí mi kí ìyá mi tó bí mi pé bó sì rìn àjò rẹ̀ rèé bó sì bàbá tálákà yẹra yẹn bàbá mi ìyá mi ò jẹ́ nǹkan kan ìfámìlì wa àlówó tó bá sọ fún iye bàbá mi àti ìyá mi tó bí mi jọ ń bí mi tó ń kó mi jáde pé ọmọdé ń bí o yóò lókìkí o yóò sì lò lọ ayé ọmọ bàbá mi sọ pé ọ̀nà ọlọ́fẹ́ gbégbà ẹ lọ wo gbogbo wọn bí ń pé ọ̀nà ọlọ́fẹ́ gbégbà pé pẹ̀lú ilé ahoro tá à ń gbé ẹ wo lè ní sí náà níwájú ní sí àwọn alọ́lọ́ ni táwọn lọ́ọ̀yà yẹn lọ́lọ́ ni àwọn lọ́ọ̀yà tó ń lè dá wọn ò lè sọ fádájọ́ pé pọ̀pọ̀dọ̀ gbé mi wá ní sójú wo bó ti pọ̀ tó lọ́ọ̀yà bíi mẹ́wàá sójú wo ládájọ́ fi ń gbé mi wọ́n ní pírísì tí lọ́ọ̀yà nù àwọn lọ́ọ̀yà tí wọ́n di áńkọ̀ fún mi lọ́wọ́ fọ́jọ́ méje tí wọ́n rí tú ìgbà tí tó falọ́lá tó dé tí lọ́ọ̀yà àwọn sáwọn lọ́ọ̀yà nù tẹ́lẹ̀ sọ́wọ́ kékeré lẹ́gbà ìtọ́gba 5 million ìtọ́gba 4 million ìtọ́gba 3 million fẹ́ẹ́ sí gbówó lọ́nu ẹ̀ lè tú áńkọ̀ fún lọ́wọ́ mi láì jalè láì rọ́ọ̀bù láì ṣe kankan àbá mi ò bẹ̀rù lọ́ọ̀yà kankan mi bẹ̀rẹ̀ nìkan kan mo gbọ́ ara tó bá fẹ́ fi mí dáhùn ti wà pẹ̀lú wọn mo kọ́ níwájú àwọn fẹ́ẹ́ ṣe gbogbo àmì. ó ní wíwá tó ń wá síbẹ̀ yẹn àwọn information kan ni òun fẹ́ wá fún yín. mi ò nídìí ẹ̀ bàbá mi nídìí ẹ̀ gbogbo tó bá fẹ́ ṣe kàn sí tó bá lọ fún ọmọ ọgbọ́n mi ò nídìí information nìkan kan information lọ́nà mo fẹ́ bí mo wáyé mi fẹ́ information nìkan mo sọ fún yàrá mi kàtà wà láìpẹ́ mi fẹ́ information nìkan kan mọ́ information Ọlọ́run tó ní mi information tó wọ̀n ní wọ́n fi lè gbé mi jáde ní ìjọ tí mo ti wà nígbà fún mi. ọ̀nà àtijáde náà ni gbogbo wọn ń sá so ntẹ́mi fẹ́ mú abí ìmọ̀ràn pé ẹ jẹ́ ká na sùúrù sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ gbogbo ewé kò ní. ẹ lè wá mi wá bí ẹ wá fún mi ní information mo jókòó ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ pọ́n mi láàrin èrò bẹ́ẹ̀ ẹ fún mi náà ìṣẹ́jú náà ẹ jẹ́ kí wọ́n gbọ́dọ̀ kọ́ mọ̀ pé client mi ti mọ wá wá rè òótọ́ ọ̀rọ̀ ilé mi àti àsìkò ọ̀dẹ̀ tí ẹ ti sọ̀rọ̀ kí n tó dé ẹ fún mi ìṣẹ́jú márùn-ún kí n bá client mi sọ̀rọ̀ ká mọ̀ tọ̀rọ̀ wa lọ kí ni bẹ́ẹ̀ mi yùn. mo tó à ń sọ pé lọ́ọ̀yà mi mo ti wà á bí ti pẹ́ ebi ń pa mí ó ní sọ fẹ́ mọ lọ tí wàá máa lọ èmi ni tí wàá máa lọ wọ́n dẹ̀ dìde àbá ẹ̀gbọ́n fún mi respect náà àmọ́ bínú Ìgbòho fún mi ìṣẹ́jú márùn-ún sí kí n bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ màá lókè sá
mo ń ṣe ṣàṣàṣà fún yín nínú olùjẹ́ tí mo lè ṣe ṣà fún bẹ́ẹ̀ ọlọ́run tó ní mí àtàwọn bàbá mi àtàwọn bàbá mi kí n ṣe ṣàfẹ́ nìkan kan àfẹnjọ́ bá tó ṣe ṣà fún mi lókù àmì náà ń káwọn èèyàn jẹ náà níbi tó ká mi mọ́ ni níjọ́ tí ń kó ọlọ́run lọ́mọ. ọ̀dà yóò wà láàrin ọ̀sẹ̀ tí ń bọ̀ ó wù mí kí ẹ gbà á bí owó tá a fi ra ẹ̀kọ́ ọ̀pọ̀ sí kò ní jẹ́ a lè sọnù yóò wà láàrin ọ̀sẹ̀ yóò bá pè tó bá ti wá tó bá ká bí ìmọ̀ràn tèmi láàrin mi pẹ̀lú yín èmi ò mo fẹ́ kẹ́ èmi sẹ́rí ibi gbogbo tẹ̀ ń wí yẹn ó yé mi jù bẹ́ẹ̀ lọ kò sẹ́ni tí ó ṣe tí ní òní bí kò sí nígbà tí yẹn sọ máa lè kò sẹ́ni tírú nǹkan situation báyìí ó ṣẹlẹ̀ sí tínú òní bí pé ó là gbó lọ́wọ́ láti jẹ́ òwò abẹ́ mi wò sí kan inú òbí yẹn náà ni. fálọ́lá máa wá láti orílẹ̀ France yẹn yóò tún wáyé mi wò tó bá ti dé tí ìlú ìbáyìí ṣùgbọ́n lójúmọ́ ni mo wá everyday. ẹ rí i pé ọ̀rọ̀ tí mò ń sọ náà ni pé bí ṣe rí i pé. owó tí fálọ́lá gbà rẹ owó tẹ̀yìn gbà ju owó tí fálọ́lá gbà lọ. tí mò ń tọ́ láti sọ ni pé ntọ́ bá kọjú sẹ́nìkan yìí ni ọkọ̀ sẹ́lómi ìdálùdẹ́ nìṣèlú eégún ni máa ń gbowó Ògìdì Òṣogbo bí gbogbo nǹkan tí ọba ṣẹlẹ̀ ṣẹ̀dá ẹ jẹ́ ká gbà wípé this is another country entirely culture wọn ó lè yàtọ̀ gédéńgbé bọ́lọ́dẹ̀ tó ti dákàlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ náà dẹ̀ tó ni èmi ìbá pé kẹ́ ẹ jẹ́ ká na sùúrù sí i ọlọ́run tó wá látọ̀ ọlọ́run tó dá gbogbo wa tó sì lẹ̀mí wa tó yẹ pé gbogbo nǹkan ló wà lọ́wọ́ rẹ̀ kò ní sọ̀kalẹ̀ wá èèyàn kan náà ni ó sàáràn ẹ gbìyànjú ẹ jẹ́ kí a sì fún eléyìí ní opportunity of doubt ẹ jẹ́ ká fún un láǹfààní ká ní ìmọ̀ràn tèmi bá ní tọ̀ nígbà tí mi ti pè ní ìsìn tí ó sì ní kò sí wàhálà àmọ́ pé lágbára ọlọ́run ọba òun ó wà láàrin ọ̀sẹ̀ òun dẹ̀ wá sàlọ̀ àwọn yé àwọn nǹkan tó sọ tí Fálọlá sọ kó tó di pé ó gbéra ni pé táwọn adájọ́ bá ti wọlé padà lọ́ndì 15 lágbára ọlọ́run ọba ká mọ̀ retí ìròyìn ayọ̀ kọ́lọ́run ọba láàánú kọjá kórí bẹ́ẹ̀ gbogbo tẹ́mi ń jà fún ni pọ̀ náwó la lè gbà tá a fi jọ pawọ́pọ̀ pẹ̀lú àdúrà pẹ̀lú gbogbo ẹ̀ kẹ́ ẹ sá kó mbẹ́yẹn kẹ́ ẹ máa kọ́ni sí Germany yín kẹ́ ẹ lọ mójútó àwọn ọmọ kẹ́ ẹ mójútó business kẹ́ ẹ tọ́jú ara yín so because bẹ́ẹ̀ sì bá dá ni èèyàn máa ń tó ń gò náà ni one have to run to fight another day. Yes. nígbà tó lọ́wọ́ ti gba ẹ̀mí ní Nàìjíríà yẹn pẹ̀lú adúrú mo fojú rí kíní yẹn mo ń sun ẹkún ni mo fojú rí inú ilé yẹn pé ìwọ inú ilé yẹn ní lóòótọ́ ṣùgbọ́n inú dúkìá ni ẹ bàjẹ́ tó báyìí ọlọ́mọ yìí yọ bọ̀bọ̀ yìí so ọlọ́run ọba tí ń sìn wà lẹ́yìn wa kò ní padà lẹ́yìn wa so bírù wa kọ̀ọ̀kan ìbá bá ta ẹ̀yìn wà bẹ́ẹ̀ yẹ̀mí wà ń bí báyìí nísìn ara ò ní wọ̀fà bí onígbọ̀wọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ tó sì wà láti mọ̀lẹ́ kọ̀mẹ́ntì ń ṣètò wàhálà tí mo ti ṣe lágbàá mo ti tẹ̀rẹ̀ dé ẹbí Fálọlá léèrè almost every day ẹ̀mí pẹ̀lú yín lẹ́yìn ìjọ tí mo yìí di CMC ní ọ̀dọ̀ bàbá mú ìdí bàbá tèmi dáadáa ni bí bàbá jẹ́ bàbá sí yín bẹ́ẹ̀ ni jẹ́ bàbá sí mi náà ó kọ yín nìkan mọ̀kàn máa ń gbọ́ ọlákùnmọ̀kàn yẹn owó bàbá dá mi kankan 20,000 naira owó tuntun rẹ fún mi ń jọ yẹn so njọ yẹn mo ti gbìyànjú ìfọ̀ ọmọ mi kan bẹ́lẹ́ de rap mo ní kọ́ dàkú jojúmọ́ ni mo pé kó fún mi ní nọ́mbà yìí pé mo fẹ́ kí n sẹ́mà ẹ̀yin tí a jẹ́ èèyàn lábẹ́ ẹ̀rú ọmọ àbàwọn tó bá súnmọ́ àbúrò mi direct ni. ọbẹ̀ dẹ́ni ìyàwó mi. Allah akbar. ìyàwó mi tó wà ń bí yẹn ọmọ ẹdẹ original ọmọ ọba yẹn ni Adésọlá lórúkọ ẹ. lórúkọ ẹ ní pépà nǹkan tó ń gbé ní Adésọlá Adérọ́pò. so àbúrò mi ni rap mo dàlámù pé fún mi ní nọ́mbà kí gbogbo wàhálà òtí ẹ̀ tó ṣẹlẹ̀ ló ti wù mí pé ká súnmọ́ra wa because gbogbo tí mò ń gbónú mi sáà máa ń dùn ní pé yes so èmi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́ọ̀bá pé ọlọ́ọ̀ ní ká láǹfà láti jọ máa sọ̀rọ̀ báyìí ẹ dákun ẹ jẹ́ ká ẹ mọ fi ẹgbẹ́ sùúrù mu ẹ jẹ́ ká gbà wípé ó dé ló dé nìyẹn ó dà lọ́mọdẹ́gbẹ́ bàdámi ó dà lọ́mọdẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni ẹni tí ò sì mẹ́kùn ẹni rẹ́kùn fín so tó bá sì wà á délẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká na sùúrù sí káwo fi bọ́ ẹ̀rí pé mo pòye kan lẹ́ẹ̀kan ká dọ̀bálẹ̀ fara kọ́ kọjá kò pé amọ̀gà ẹ dákun tó lọ kálọ́ bá pè ẹ gbé fóònù ẹ tó bá yẹ pé yín náà bá ní ẹ̀yin náà lè pè táìmù tí ó bá wà ọ̀dà náà èmi náà mọ̀ pé lẹ́yìn ó di èmi gan mọ̀ pé yóò wà difficult fún mi láti confuse yín pé ká ẹ pé ọ̀dà bọ́ bá wá ní àárín ọ̀sẹ̀ tí ń bọ̀ ẹ gbà ẹ má gbébìnú léjú rárá because ó ti gbowó iṣẹ́ owó tó gbà wọ́rọ̀ sí ẹ má gbébìnú léjú tó ti yẹ ẹ lè express feelings yín pa tó ṣe ń jọ́nà kankan tó náà bá dẹ̀ sọ pé ó ti sọ fún mi pé tó ń bá ti ní àwọn èèyàn jù ẹ̀ láàrin ara wọn ṣẹ́gbọ́n Ọlọ́run wà pẹ̀lú wa ọ̀dà